Mo kí gbogbo èèyàn tó ń gbọ́rọ̀ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Òwe Yorùbá kan ó sọ pé torí bá fẹ́ gbé ni, bẹ́ẹ̀ ni ó máa ń gbé aláwòrè kó ni. Aláwòrè tiẹ̀ ló wá dé lónìí kó wá farabalẹ̀ kó wá gbọ́n tí mo fẹ́ sọ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà lórí social media, pàápàá lórí TikTok, YouTube àti gbogbo social media tó kù. Mo fẹ́ kó kọ́kọ́ mọ̀ pé èèyàn yàtọ̀ sí èèyàn. Ṣá kọ́kọ́ di ọ̀rọ̀ yẹn mú, èèyàn yàtọ̀ sí èèyàn. Kí wá ní ìtumọ̀ èèyàn yàtọ̀ sí èèyàn? Òun náà ni pé ojú tó bá fi wo ẹnìkan, má fi wo gbogbo èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń sọ̀rọ̀ ògùn ìbílẹ̀ lórí social media, èmi náà máa ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ tí mo sì mọ̀ pé irọ́ upon 10, òun ni 85% àwọn tó máa ń sọ̀rọ̀ ògùn ìbílẹ̀ lórí social media. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti mọ nǹkan tí àwọn ọ̀gbẹ̀rì máa ń kó jẹ, náà ṣe ń ṣe àwọn fídíò tó ń ṣe. Bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀gbẹ̀rì wọ́n máa ń kó àwọn kìíní yẹn jẹ lóòótọ́. Bí kí mi kó lọ gbé lẹ̀kẹ̀ ńláńlá kó gbé sọ́rùn, bí kí mi kó mú òǹdè, kó so mápá, gbogbo àwọn kọ̀sítúmù tíátà kó so mọ́ra, kó wá bọ́ síbì kan kó máa ṣe fídíò ńbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ náà ń gbìyànjú ọrọ̀ ajé náà ni àtijẹ àti mu kò easy. So in tí mo máa ń fi yé wa òun náà ni pé ẹ má fojú tẹ fi ń wo irú àwọn èèyàn báyìí, ẹ má fi wo Lékan Sàlámì. Nǹkan tí irú àwọn èèyàn báyìí bá ń sọ fún wa, ẹ má fojú irú tẹ fi ń wò, ẹ má fojú ẹ̀ wo irú tí Dr. Lékan Sàlámì tó bá sọ. Iṣẹ́ tí mo fẹ́ kọ́ wa lónìí, tí n bá ti sọ, ẹ jẹ́ ká kọ sílẹ̀, ká wá kọ orúkọ mi lé lórí, ẹ wá kọ nọ́mbà mi náà, ẹ kọ lé lórí. Kì í ṣe láti lè máa fi fóònù disturb mi o. Kì í ṣe láti lè máa pè mí pé ẹ jọ̀ọ́ kíníkan kíníkan. Mi ò ń dáhùn gbogbo irú àwọn ọ̀rọ̀ béèrè yẹn. Ṣùgbọ́n kó jẹ́ pé wàá lè máa mọ̀ pé ibi tó ti rí iṣẹ́ yìí rè, àti pé ìwọ tó ń wò mí yìí, ó dá mi lójú pé tó bá kọ iṣẹ́ yìí sílẹ̀, tẹ ò kọ nọ́mbà mi àti orúkọ mi sí i, àwọn àgbàlagbà kan máa wà tó máa rí iṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀, tó máa padà bí ẹ pé ibo lo ti rí. Nítorí pé iṣẹ́ tí mo fẹ́ sọ yìí, tó bá wo gbogbo fídíò orí YouTube àbí orí TikTok, o ò lè gbọ́ ẹni kankan kó sọ ohun tó mọ̀ pé kó sọ. Mo ń sọ fún wa pé àwọn iṣẹ́ kan wà tí Dr. Lékan Sàlámì tí ò bá ti sọ fún wa, kò sẹ́ni tó lè sọ. Mo fi gbogbo ọwọ́ mo fi sọ̀yà ni. Kì í ṣe pé ẹlòmíì ò mọ̀ ni mò ń sọ, ṣùgbọ́n wọn ò lè sọ fún wa. Ṣé rí àwọn iṣẹ́ kan wà tó ṣe pé iṣẹ́ àṣàǹbáyé ìṣẹ̀ǹbáyé làwọn iṣẹ́ yẹn. Àní rẹ̀ ni sọ fún wa. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ta máa ń rí tó máa ń sọ lórí social media yẹn yàtọ̀ sí èyí tí Dr. Lékan Sàlámì ń sọ. Àwọn ìtàn sọ yẹn náà ògùn ni, ṣùgbọ́n àwọn nǹkan tó ti cast tó common làwọn èèyàn máa ń sọ. Àwọn group kan máa ń wà lórí Facebook, wọ́n máa ń post ògùn síbẹ̀. Ẹlòmíì tó bá ti wà nínú àwọn group yẹn, nǹkan tó bá post síbẹ̀ lòun náà máa wá sọ lórí YouTube àbí TikTok. Ìyẹn la ṣe máa ń wò pé nǹkan tó sọ yìí mo ti gbọ́ rí. Reason ni pé ibi tí ìwọ ti gbọ́ lòun náà ti gbọ́. Òun believe pé òun smart ju ẹ lọ ló ṣe wá fi ṣe fídíò. Ní tí Dr. Lékan Sàlámì bá wa sọ fún wa, ọ̀rọ̀ tí akúwárápá bá sọ àtòdì ọ̀run ló ti wá. Kọ́lọ̀ máa ṣe nìkankan wá ní akúwárápá. Iṣẹ́ tí mo fẹ́ sọ yìí, ìwọ náà lè dán wò. Wo borí social media. Wo déètì èní tí mo sọ. Ibikíbi tó bá wà ti bá pàdé, kó wá wo déètì yẹn. Ó gbọ́dọ̀ jẹ́ lẹ́yìn tí mo sọ ni. Kò gbọ́dọ̀ jẹ́ pé ẹnìkan ti sọ rí. Ẹ̀yìn tí mo sọ ni. Kì í ṣe ìgbéraga lọ̀rọ̀ tí mò ń sọ yìí. Ó wu Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Torí àwọn kan wà, báwọn náà ṣe ń gbọ́ àwọn fídíò tí mò ń ṣe, bí ìwọ ṣe ń gbọ́ làwọn náà ń gbọ́. Wọ́n wá lè padà lọ ṣe fídíò ní tí mò ń sọ yìí, kan wá sọ o. Tẹ bá wá bí wọ́n sọ fún wọn pé iṣẹ́ Lékan Sàlámì ló ní, kódà wọ́n lè bú Lékan Sàlámì náà. Ṣùgbọ́n mọ̀ lọ́kàn ara wọn pé confirm ni tó sọ. Irú ẹ̀ tí mo ti rí lórí social media ó kọjá 50. Wọ́n lè ní bàbá ìyáláyà bàbá ìyáláyà òun kan lòun jogún ẹ̀ lọ́wọ́ ẹ̀. Irọ́ ni. Wọ́n ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbẹ̀rì tó wà lórí social media
wọ́n dùn ún tàn. Mo mọ èèyàn tí ó ń bi mí pé kí ló ń jẹ́ Atari Àjà ní 2017 tó wáyé pé nísìn ó ti ń ṣe content, ó ní babaláwo lòun. Bẹ́ẹ̀ sì ni mo ti rí èèyàn tó ṣe pé ní 2017 ó sọ fún mi pé wọ́n ta bàbá òun lọ́fà, àwọn ń gbé káàkiri kí n jọ́ pé kí ló lè ṣe. Ṣùgbọ́n ní èní ojúmọ́ tó mọ́ lónìí, ó ń tàn, ó ti ń ṣe àwọn fídíò tó ń sọ pé àwọn iṣẹ́ tó ń sọ yìí ọwọ́ bàbá òun ló ti rí. Tí bàbá mi bá fẹ́ ṣe fẹ́yàn, wọ́n á ṣe kíní kan. Bàbá tán ta lọ́fà tó ẹ pọ́ fà yẹn náà ló pa bàbá yẹn náà ni o. Ìdí táwọn kíní táwọn èèyàn fi ń mu jẹ òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ wa náà a fẹ́ gbọ́ òótọ́. Ojú kan náà la máa fi ń wo gbogbo èèyàn, ní tó máa ń fà nìyẹn. Àti pé àwọn program tá máa ń ṣe, tá máa ń sọ pé ìdánilẹ́kọ̀ọ́, ìwọ náà try kó wá sẹ́yọ kan, ojú ìwọ náà á là. Wàá mọ ìyàtọ̀ babaláwo, oníṣègùn àtàláwo gangan fún rẹ̀. Babaláwo yàtọ̀ sáláwo, aláwo yàtọ̀ sí oníṣègùn, oníṣègùn yàtọ̀ sádáhunṣe, babaláwo náà tún wá yàtọ̀ sí gbogbo wọn, ọmọ ọ̀kọ́fà náà tún wá yàtọ̀. Ọ̀pọ̀lọpọ̀ á wò pé kí ni tèmi pẹ̀lú gbogbo ilé, mi ò ní interest. Bó o ṣe ní interest yẹn náà lójú o máa kó sọ́wọ́ 419. Ìgbà tó bá ti ní interest yẹn, ìgbà yẹn ló máa dá 419 mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ á wò pé Ọlọ́run kọ́ ló méèyàn rí, àwa náà méèyàn rí. So àwọn tó wá ń jíwèé èèyàn rí yẹn, ìwọ ló ò dá wọn lóhùn, ìwọ ló ò ní interest tó yẹ pé 419 ló prefer kó máa kó sí lọ́wọ́. Iṣẹ́ tí mo fẹ́ kọ́ wa tí mò ń sọ ọ̀rọ̀ iṣẹ́ náà, ẹ jẹ́ kí n lọ sórí ẹ̀ torí ká má waste data àwọn ẹni ẹlẹ́ni. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé tó bá ti ní interest láti mọ òtítọ́, o máa mọ òtítọ́. Irú àwọn tó bá jẹ́ olóòtítọ́, o lè gbéṣẹ́ fún wọn. Ẹ̀ẹ̀kan wá láwọn busy, àwọn ò tètè rí gbà, ṣùgbọ́n wọn ò ní sálọ. Ṣùgbọ́n àwọn kan wà tó ṣe pé ẹsẹ̀kẹsẹ̀ tí o bá send owó sí wọn náà máa block ẹ̀. So oríṣiríṣi èèyàn ló kórí social media. Àwọn kan dẹ̀ wà tó yẹ pé lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ṣe ń fowó ránṣẹ́ tí iṣẹ́ ẹ̀ bá ti ready, wọ́n máa send ẹ̀ sí ẹ. Ṣùgbọ́n àwọn oníjìbìtì, àwọn ò tí ẹ̀ ready àti send kankan sí ẹ. Ọlọ́run máa fi wá fún ọ̀tá mú. Iṣẹ́ tí mò ń sọ yìí tá bá fẹ́ ṣe, ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wá iyán àná. Kí là ń pè ní iyán àná? Àwọn mìíràn máa pè ní iyán èwú. Kí ni Yorùbá ń pè ní iyán èwú ni? Iyán tó ṣe pé àná náà gun kì í ṣe èní. Ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni iyán òòjọ́. Iyán òòjọ́ ni iyán tá a gún léni. Ṣùgbọ́n eléyìí kì í ṣe iyán òòjọ́. Iyán èwú òun la need. Tá bá ti rí iyán èwú, ẹ jẹ́ ká wá àmàlà tí ó yẹ pé àná ni wọ́n rò ó. Ó túmọ̀ sí pé ibi tá bá ti mọ̀ pé ó dájú pé wọ́n ro àmàlà èdè òòjọ́ níbẹ̀, a lọ ra àmàlà ẹyọ kan. A wá nílò lọ́jọ́ yẹn, ọjọ́ kejì la máa lò. Ìyẹn ni àmàlà àná. Ẹ ká wá igi tó ṣe pé àrá ló sán pa igi náà. Ó ní Yorùbá máa ń pè ní igi tí Ṣàngó pa. A wá kó wọn papọ̀. A mú odidi ìgbín agbóno kan, a fi sí. A mú odidi atare kan, a fi sí. A mú odidi ìjàpá kan, a fi sí. A wá kó gbogbo ẹ̀, a kó sínú apẹ ìjó nǹkan. Bàbá wa ti kó síbẹ̀. Ẹ jẹ́ ká dáná ká gbélé lórí, ká jó. Tá bá ti jó, ẹ jẹ́ ká lọ̀ kúnná lórí ọlọ. Tá bá ti lọ̀ kúnná tán, ẹ jẹ́ ká máa fi fọ́kọ̀ mú. Ẹ mọ̀ pé mi ò tí ì sọ ògùn tó ń ṣe. Màá sọ ògùn tó ń ṣe. Ẹ mọ̀ pé àwọn àgbàlagbà kan wà tó ṣe pé wọ́n á dàgbà kan tó kú. Irú ń tán máa ń lò nìyẹn. Èèyàn ò ní lo irú ẹ̀ kó kún kékeré pẹ̀lú àṣẹ Ọlọ́run. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn òun lọ́lọ́run dá pé kan pẹ́ láyé. Ṣùgbọ́n èèyàn ẹlẹ́ran ara òun náà ló máa ń fa sábàbí tó fi jẹ́ pé irú àwọn tó yẹ kán pẹ́ láyé tí wọ́n fi kí ń pẹ́ láyé. Ẹlòmíì á wò pé ẹni tí Ọlọ́run bá ti ló máa pẹ́, kò sẹ́ni kankan tó lè mú. Bẹ́ẹ̀ ni, kò sẹ́ni kankan tó lè mú. Àwọn nǹkan kan wà tó ṣe pé Ọlọ́run lágbára ẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ò ní í ṣe. Ẹlòmíì ẹni tó ó sorúkọ ẹ̀ ní Ọlọ́run ò ṣe bí. Ó mọ ohun tó ń sọ. Ọlọ́run kì í ṣe bí. Ṣùgbọ́n máa ń wo àwọn èèyàn kan ṣe bí. So ìwọ tó wá ń wo fídíò yìí, má wàá gbà kán dẹ̀mí ẹ̀ légbodò, kán wá máa di pé wọ́n á máa jẹ̀yà lọ́rùn.
torí ẹni tó bá ti pààyàn yóò jìyà lọ́run. Ìwọ má jẹ́ kán pa ẹ́ débi kán máa jìyà lọ́run, torí ẹni tó bá forí ẹ̀ fàgbọ̀n kò ní jẹ nínú àgbọ̀n. Iṣẹ́ táwọn àgbàlagbà ayé àtijọ́ tó máa ń lò tó máa fi ń pẹ́ láyé ó pọ̀ rẹ̀gẹ̀dẹ̀, ṣùgbọ́n kan nú ẹ̀ rè. Ẹni tó bá ti sa àṣàsí àbí ó pe orí èèyàn tó bá lo iṣẹ́ yìí, ara ló máa san pa. Wọn bá jẹ́ èèyàn 50, kò bá jẹ́ èèyàn 30, gbogbo ẹ̀ tó bá ti ń porí ẹ̀, ara ló máa san pa wọ́n. Àbẹ̀ tó bá gbèrò aburú sí, báwo wá lẹ́nìyàn ò ṣe ní pẹ́ láyé. Ìwọ tó wá ń gbọ́ fídíò yìí, mi ò fẹ́ waste data wa púpọ̀, farabalẹ̀ kó gbọ́n tí mò ń sọ dáadáa. Àwọn fídíò tèmi ń ṣe yìí mi ò ṣe láti fi polówó ara mi, kò sọ́ṣẹ́ kankan tí mo gbé síbí tí mo ní kó wá rà tipátipá. Mi ò kí ń ṣe tó máa sọ pé ẹni tí ó bá lè ṣe iṣẹ́ yìí ẹ pè mí kí n bá yín ṣe. Kódà èmi ò kì í fẹ́ kí èèyàn pe nọ́mbà mi rárá, àfi kí èèyàn WhatsApp nọ́mbà mi, tí èèyàn máa mẹ́sẹ̀gì mi WhatsApp lèmi máa ń fi ilẹ̀. Èèyàn yàtọ̀ sí èèyàn, ní tí kálukú ń ṣe lórí social media ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹgbẹ́ kan lèmi ń polówó, ẹgbẹ́ Association of African Tradition and Culture. Ó ní mo wá polówó fún wa, gbogbo àwa tá bá fẹ́ mọ òtítọ́. Ní tá máa ń ṣe nínú ẹgbẹ́ náà ni pé ní tí ẹnìkan bá mọ̀ á kọ́ àwọn èèyàn, ní tẹ́lòmíì náà mọ̀ á kọ́ àwọn èèyàn. Àwa tí a wà nínú ẹgbẹ́ náà a lé ní 200. So ìwọ tó ṣe pé o nífẹ̀ẹ́ lílo ewé àtegbò, yálà àfáà ni, pásítọ̀ ni, àbí oníṣègùn ìbílẹ̀, o lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Ìwọ tó tiẹ̀ wá kí ń ṣe àfáà tí ò kí ń ṣe pásítọ̀ tí ò ń ṣe kankan, ìwọ náà lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Ẹgbẹ́ náà wà ní ṣe pẹ̀lú ibi tá wà àbí ibi tá ń gbé. Orí WhatsApp la ti ń tukọ̀ ẹgbẹ́ náà, ṣùgbọ́n a rẹ́gísítà ẹgbẹ́ yẹn pẹ̀lú ìjọba àpapọ̀, kò ń ṣe ẹgbẹ́ LGBT. 2017 la ti ń ṣe ẹgbẹ́ náà bọ̀, látòrí ìlànà ìṣègùn ìbílẹ̀ Abbas ní orí Facebook lẹ́gbẹ́ náà ti bẹ̀rẹ̀, kó tó di pé àwa rẹ́gísítà pẹ̀lú orúkọ Association of African Tradition and Culture. A dára fún wa. Láti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, ìwọ náà kàn sí mi ní WhatsApp nọ́mbà mi 08028565188. Pẹ̀lú gbogbo àlàyé tí mo ṣe, ó yẹ kí ìwọ náà mọ̀ pé àǹfààní máa pọ̀ nínú ẹgbẹ́.